Prof, go hello, Prof. Go my I will bet you man. It's time for my program. Do program at 1 o'clock. I next one now. Uh, yes. My discuss after this program. Yeah, Marilla, I'm now talking live. So, all right. I do here, wabedene, wadu, wabuye, wabavan, wabuta. That devil would waji, wahia booking o. Why agree on marry this one? Are you fine? It's Lagodieke. Even so, no, la, even Mauna. Yeah, now, Chicadura, Yama, and I allow her. A team may even without. I want for her. Abokin o, àpò sàlóbọ àwẹsẹdẹ náà ìwọn náà yèrè wàwẹsì wàbókin wàgà nẹrù náà yà sùn o sanera sanọmọ sanorin náà wọn ó yẹ pín wọn ọwọ sàlóbọ nàkẹdẹ náà ní mà màrí wọ ẹbù wọn ẹdọ nẹbù wọn ogoduwa n'oge fiangbe na ma wina o iyo no man ma wezege do la ho no fiangbe ni ma aji mangba ko kan ya ro bawe o a o muso ni ma o wen ma o ya fiangbe we be ni we o yo we ko mo we sa do bo de ya fe be ni Jesus Christ it's wa bo kan o ni ma eude mama ewefo eni edo nagbe agbon yo de wo ngan aregbon do wo ngan we izopawo etu sale bo azara nde uki ogbon ri beje uki ogbon ni wahala o ma we emi ogbon na ya te gwagwa no meke na ahin Oghe na kaude manga o
Owese ya yi wadege man. Urukwa mnika bo ba yi wana wedin. Aswa o eni ado na gbe na o. Bakoyo. Ihase go ihase ye hagbon yi. Bena yagbon na de ni we ya yo gba wa uzopa. Ma we ya ge manze na ge di ogba. Ihase eni ado no. Wa ya ka ihase oni o ewe ihanafi nanafia edu ose ayaka when mi alogo I we na ya ifi hayo agile akan ya in obodon fia ami obo ogwega ami obo obiyo obugu ga ya mi yan gele ga yan ga ewi ni adege bo yan itala dia ni ga da yan we ne eni wan da yan ya zeso yo as the seni wage binanza seni ba oduna de tegbe mate na wan de be ira wan ni odun e ha o se de wa yo gba bo o kan o goyi owo eva goyi ha ena goyi san goyi go di maya yi go gba nupo give maya yi go gba Ihi a osi iha ose nupo give ani maya yi ogba abi yo man magbage inu gbebo Fabolo Oghe no ka oni di ma agbon mi suku epure mama yo boba nupo give Richard Osunde Ogbe Humphrey Gbinosa Ogbe oni ma wa yibo wa ga popo ni yan o Owese iha ose aweka ma he ni beni ya hela ma ho na ta na obe o ikunba ikunba eni adono iye ni awagbon yi iye na de we ya yo gba bo ikunba de we ya yo gba bo edi wan iro wa ha to da wa no to ta ba wa ga ikubo eni adono edo awe mi bo ohun re emi ni ya wo ma awe odefio edo na ewe iku obe bo iku na hu ose aga ku gba kwegbe aga si ri opa o de iku owe ni wa yan ku gbe iku bo gadege iye na de we ya yo gba bo iku bo okan ogoyi owo goyi vai ha goyi na isan goyi go iku bo ye mana e dare abokin o eso zibu abokin no ka oni ma yo boy the iki ubi iku bo no ka oni ma yo boy agbe Humphrey Gbinosa Oghe nupo give ikun ikun bo Richard Osule ikun bo nupo give ani na te ikun bo na do ye man so gleta ikun bo ye man ya yi we ikun bo no ikun bo
na tayo owewe ni ikun bo ikun imami emi na ye ikun ka ikun bo ikubo eni nwa ga asa ma pie ede dokpa ga ko ne ni bebu ma iku obo eyan ga asa ma tie ikun o mangde fio ba we me eri daga o Humphrey Ibota Madeba we Osunde Madeba we Fabolo Idebawe iku obo me ya daga ni wa ro wa ga he iku bo no ikunbo iku bo me ya yi oke o apobo ni biedo Oma do wa we daga na be ni ma deba wa ni wa ti we gbon re o eni wa ya yi ge wa za video o we de o ikwado o ya ma ikwado abira ma ya we ni ikwado oko ya bia mo ko no ba mu se ya he ni video aya he ni we o wi ma we do ikwado omoko ni abia wa mu se o ye na te ikwado atema ni ma ye ke no ye ni a wa go ga re wo bo ikwado ya na wa ikwado ye wa ya yo gba bo ye ha gbon yi ikwado ke o goye wo goye ba keye ha goye na goye isa oho goye isa goye go gone ni makati ba se ozigbo o we gbon o ni ma re dege ni ma re la bien we dia ona na le me ye bo yo no pogi han ro right iki o edo ikwo edo isdege ikwo edo adere pogi an na ye bo yi ai de ba me boy Fabolo Oghe Ibota Oghe Osunde owe no ka o Ihwedo eri ma gbo esuku Ihwedo ebi na ho na ta o ikwu Oghedo be na money mo se eri ikwu Oghedo mo se daga me na we ikwu no be na agbon so pon awata we Ihwedo izata Ihwedo so pon na era eri ma ho ni ata ni na hormone eni o ikwu Oghedo na ko Ihwedo na ani eri mo ti ma daga o sude Fabolo be Ibota ya ba mewo baba wa ya ko bo ni yedo ya ma Ihwedo o te no ni Ihwedo e ke ni wa ri aye ijotu o obe do ikun ebo eni edo pataki wa we no ikun ebo adere iye nagbon yi iye ne ikun ni mama bo ba gboda ebo dan ke ikun ebo dan ke ikun na apabedo ana muhunda ode agbo oda budu agbara o egbon ni ikun ni oye ayan isewa bo ni ante ikun edi si o pe wo na we ni me han yibe ni ya kin edo na fagbade bayan afiangbe no oni me yikun o wa ri eni wa na de ya nye bo ni na we ebo ni obo oman omose ofuegbe eri me han oyi o
de ma be on ge ikun obita de nguna no de wan no de no obita ye ne magbon yi ma de we yo gba be na yagbon we ge o yi na agbon o ikun ebo okian o goyi owo okian o goyi eva okian o goyi ha okian o goyi na goyi san goyi go be na yagbon mi na ladian ni me yo boy bo nupogie na ge iki u eni bi o ihuen bo ma be ri me ya de ge ihuen bo ma me na dari aro yo ni be ge na de ma ri e yo muda ya be bo ga ri e yo no gi ya na be na ta ma ri e yo ma ri ri no nebodi yo ni bo keke be ni ma ri e hina abi dwebo ewan bo edo bo ri ni ma ri e hina o na ma ye bo edo ma ikun ebo aigbe aigbe npogi na Fabolo Oghe Osunde Oghe Igbinosa Oghe wa ha iha wa pobo ni bia do isiagwa ye ma hia wa to mo pa wona obe de o ana ni agbeko ila wa gun ila wa gun ilawagbon koven iye nagbon yi ilawagbon ba yaka ilawagbon ode uvien ne nagbon na la oni ilawagbon uvien ode ne nagbon na la omo uvien no la emi no ruwe Oghe agbon na oni ilawagbon ebe ma wa aga ere ye o so ni oni agbon dirin ilawe ege mana yesu mari beka obi school pa ati ilawe mama mi na ya ka o ilawe mai wa na ma do we ilawe agbon no wanta ma gbon o dandan la ilawe agbon o iye nagbon yi ma de we ya yo gba bo oko de we ya yo gba bo ilawe agbon okian goye owo okian goye va goye ha goye na oho goye san goye ha goye okian goye gone ko ana de diegbe ilawa gbon no boge ne e ma yo boy boge ne e ma yo boy bo dere I de ba boy Fabolo Oghe Igbinosa Oghe number 2 Igbinosa mother number 2 na emi mo be ni wakin ni wakin number 2 na Ilia uwi gbi oni ila uwagbon dere ila uwagbon number 2 ni ni aweri ma ho ni anta ni aye ila wagbon mweni no mo bere ni aho ni ata ilawe oragbon ni bazena agbon ọmọ ilawe ọmọ bonola bere Igbinosa ọdún se mana yo baba we ni
Osunde Oghe. Yeah, back bay, yeah, the man. Agapo body, oh, yeah. Ilawa boom. So TV, yeah, man. Ilé kóòsà. Ọ̀fẹ́ kò dí òwà o. Ọ̀fẹ́ kò dí òwà. Ènìyàn dòdò. Ilé kóòsà. Kó. Ilé kóòsà. Enime. Ọ̀wẹ́ dèkà. Enina. Ìyá lè kóòsà. Kó. Wọ́n ilé kóòsà. Èmi na máa wo na wù. Fún dóòsà ló bu aná ìwẹ́. Ọ̀nà ilé kóòsà. Ilé kwe. Ọgọ́sà ló bu a. Wọ́n ta ìdí ọ̀wà náà. Wọ́n ní yé ìrántí náà o. Ilé kóòsà. Èmi náà máa tẹ́ka wá sọ̀bọ̀. Ọ̀nà sọ̀bọ̀ ilé kwe. Ọgọ́sà ló bu a ẹ̀yẹ náà. Àfihàn gbé náà o. Ìyọ̀bọ̀ náà o. Ìtòhàn náà o. Ọmọọmọ náà o. Yọ̀nà ilé kóòsà. Kó. Ọgọ́sà ló bu a ọ̀yà sọ̀wọ̀n bọ̀. Igbó. Tí. Iwégbè. Ìpọ́n o. Ìwòbọ̀ o. Sàlọ́bọ̀ wá òwe nínú sọ̀wọ̀n bọ̀. Ilé kóòsà àìgbẹ̀. Ọ̀kẹ́ o. Góyè owó. Góyè bá ọ̀kẹ́. Góyè ha. Góyè náà. Góyè gọ́ọ̀. Kó. Nupogi eva ma yobo yibo. Ili ki u o. Ili ki u o si a. Ile kwe usa. Mandere. Ile kwe usa. Ayo baba wani. Fabelo gbe. Ìgbìlọ́sà Oghe. Osunde Oghe. Yẹn ẹ̀ha. Yẹn wá ìbọn bàwọn yẹn wá jà pọ̀ bọ́ ní yẹn ẹ̀ha. Ìṣẹ́gun yé. Ọ̀dà rẹ̀ do. Èmi ẹ̀ do ọ̀dẹ̀ yẹn gbé kó. Ọbẹ̀ èdè o. Ọbẹ̀ kọ̀ nátánà. Ilé kú ọba. Ilé kú ọba. Ọ̀rẹ́dẹ̀ ha nọ ya wá kẹgbẹ́ ilé-ẹ̀kọ́ ọba máa tánà ilé-ẹ̀kọ́ ọba wàgà yóò yé ha bẹ́ gbọ́n yìí lèwẹ̀ yá yìí ọgbà bọ́ ilé-ẹ̀kọ́ ọba èmi náà nọ wá ń dọ́ ọba ana yàlẹ̀kú ọba ana hùn dọ́bọ̀ bá wẹ̀rẹ̀ ni èrè ni ọmọ wà náà àfihàngbé náà ana hùn dẹ́ ọba wẹ̀rẹ̀ ni náà wá àwẹ̀wẹ̀ nẹ́bò àwẹ̀wẹ̀ ní dùn àwẹ̀wẹ̀ ní ẹgbẹ́ gbọ́sọ̀dì ayọ̀mọ́nà wá wẹ̀ hùn dọ́ba ilé-ẹ̀kọ́ ọgọ́ba ana eyọ̀mọ́nà náà dẹ́gẹ́ ẹ̀wọ̀ but yẹn àwẹ̀ nda ọba anaghị ọba ahụ ọdún ilé-ẹ̀kọ́ ọba ihe ha gbọ́n yìí dẹnu wẹ́yẹ́ bọ̀ ìwọ́ gẹ́gẹ́ ooo ilé-ẹ̀kọ́ ọba ọ̀kẹ́ àwọn goyè owó goyè bá goyè ha goyè gọ́ọ̀ ìrí ọ̀nà nígbà yíyé bọ̀ ìwọ́ ọdún nípògì ha ili kí u ọbịa ilé-ẹ̀kọ́ ọba ayò bọ́bà rẹ̀ àríyàn àwọ̀ ìbọ́bà rẹ̀ Fabelo Oghe Ìgbìlọ́sà Oghe Osunde Oghe pàwẹ́sẹ̀ àyò bọ́bà rẹ̀ ọ èyí mẹ́wàá ìyàyọ ọ̀tá ọ̀ yíyan ẹ̀há ni ìwọ̀gì àpò bọ́ ni yá gbégbá ẹ̀yọ́ ọ̀run iṣẹ́ wáyé
ile kuoba o mana do mana ile kuoba abe de o ile kuogie ile kuogie mamia we na le kue osa eri a we le kue oba we na le kue oba eri a we le kue ogie odi no so agbayi no gba ore bo ana mi no ogie oba ogie do eri odun odoge so agbari yo no gba ore do ile ku ogie ba igbon he ye ha ba gbon yi de wa yo bo yiwo de wa yo bo yiwo okay, oh, go yo, go ye vai ha, go ye na isa, go ye go. We na gbene, no ke ba, ri ma we ya buje yo na we. Ile ku ogie, ma yo boy bo. Ili ki u ogie. Yo no. Ile ku ogie. Ile ku ogie. Wa ye bo ba mi. Yo fabolo gbe igbin lo sa gbe osunde gbe yan ha wa yo baba me ebi ha na wasa na ile ku osa ile ku oba ile ku ogie yan ha wa ya ba wa we se apobo ni apobo na do ona edo na wata edo na ware awe de ona eni wa na de yan he ni na enwa opologbo lo eni wa na de ile na na okoma ile na na ye na ba gbon yi eni wa na do he ni na ile na na oko ile na na la yaka onyo emi no magba emi na ma na na suwa na na gui na na dialo onyo emi e ma na de na we yan le neme yan iwe me yan gwa lebe yan gwa lezo yan gwa lezo sa geduwa abokan odon ile neme yan le ne gele yan ile na agwa leme ona le na ba ye mewu yi ma paro ga da anti on te ba ye mewu o se wa o de kere me ma re mi eme o se mi dano o se o goye owo o se o goye ba o se o goye ha o se o goye na o se o goye se goye o se o goye go ile na me wa ya le na me o ya le na me de me you no ka o ni me wa yo boy ye na gbon ye no ka o ni ma wa yo boy ile na me ile ni emi eni ile ni yo don ile ni ezo onyaga aye baba mi igbilosa gbe fabolo gbe osunde gbe wa wese ni ha wa ojibo baba mi wa wese ile na ni edo no apobo ni ya ya oko edo na wata odan yo keke wa ofo ilagbina bo oko me ilagbina bo ye ha agbon ye ilagbina bo adege mi na lowo ma na wa na gbon ale gole ki na le la agole ki na le la aya legbina wa no so wa mana le mine osa unda sa bo so wa no ko ma kian eri ona ave mi esu wa bi do legbin
ebo na evan bumwo awu na ya le kwebo elegbin ebo e so elegbin na ebo ya o ebo ni awe mi afa ebike ni wan elegbin na oni o wan na no we gbese kiyan ko wan no kuyan de no ye mi lo yan odun elegbin ebo ho wọn ya fẹ lórí ẹwọ ni iye ha gbọn yìí òkè àwọn góyè wo góyè bá góyè ha góyè nẹ góyè gọọ ọnù nà eva mẹzẹ eva àtàrẹ dín ọgbà àtàrẹ nọkẹ ọgbà ó rẹ o nùpọgì eva rẹ àgbọn nùpọgì eva ọgbà náà ìbílẹ̀ nùpọgì ha àgbọn nùpọgì ha ìbíjà yìí ọ̀rẹ́ gbà nùpọgì vàlà ilé gbé ìní ẹ̀rí o ìlẹ́gbìnì ẹ̀bù nùpọgì hà náà ilé gbé ìní ẹ̀rí o ìlẹ́gbìnà ẹ̀bù mi yá yìí wé ìvà gbà ọ̀rọ̀ náà gbé ọ̀pá-wé ìvà àrèmí ẹ̀rọ bọ̀ ilegbina ebo wa gbina ilegbina de nugbina ebo ilegbina ndani me ya yi bo ba ngba ya abe semen ya yi na wa yi bo ba me onu pogi han ro babelo gbe ha sagioduwa ogbe osunde ogbe igbinosa ogbe ya wa yi bo ba bo de bọ́dí yá ooo wèrè gbẹ́pẹ́ òyà máa ìwà ní ọ̀nà fún ọ̀rẹ́ ẹ̀dẹ̀ndẹ̀ wáyà wẹ́sẹ̀ wà náà rẹ̀ ètò wọn rẹ̀ yà iná rẹ̀ dìá iná ni ìyá ìsẹ́yìn yìí nà kí o ìgbìlósà owó osúndé ìfà sajudu wa ha fabolo na ibe na ban osa on paro ba o ba edere eneni osunde iso ni na ti ma pa aro no re ban agi o e ko egwu alo ike na gbon na eni ewo yi osunde egbulosa fabolo ozigbo oke ya gbabe isembo wa wese wala were na sagba efiombuwa eni wa irowa ye ari ehiyan ori etuta ba o ani ehiyan ori wa dede ba ma we na wa ya wese eni wa ehiyan ni sagba efiombuwa ọ̀rẹ́ náà na kí o níwọ̀n àwẹ̀sẹ̀ wàlá wà ní ìpín àbọ̀ n'oge yọ o a ní ẹ̀fọ́ kẹkàn ọ̀rẹ́ ìpín àbọ̀ n'oge yọ wà ní ìpín àbọ̀ n'oge yọ wẹ̀ wà débà ọ̀rẹ́ dùn náà ọ̀ma ọ̀wọ̀n yẹn ọ̀dìyàn fi máa ìyọ̀ nà na àyàwé bò gbàlọ́ yìí náà yà débà ẹ̀wẹ̀ ìrìnàwó náà ọ̀ma àyàwó ẹ̀sẹ̀ o wà rí ẹ̀ náà àgbà fi ń wà ẹ̀gẹ̀ wà mú lò yà débà mẹ́wẹ̀ ọ̀rẹ́ dùn ẹ̀rẹ́ tẹ̀rẹ́ fàfà o ìṣẹ́ ọ̀rẹ́ agunmọ̀yọ̀ ìṣẹ́ láàdá àmàmì ìṣẹ́ wàyà abẹ́gbẹ́ o àmàkè nàìjíríà yẹ wọ́ o ẹ̀nà mẹ́kìlá tùmọ́pá nà mẹ́kìlá mẹ́wò wà fún sábàrán bí ẹ̀mí ẹ̀dọ́ fún o ìṣẹ́ o oyè ọwọ́ àyàfẹ́ ìyàpọ̀ oyè ẹ̀dúsà nípa àyàrí ẹ̀ ṣọ́ọ̀ṣì náà gbó sàlọ́ bọ̀ ẹ̀yọ́ iná ọ̀gbọ́n wà á mi ò wọ̀ fíọ́n gbọ́ wà o ọ̀wé yẹn yá dó níyàwó sàlọ́ bọ̀ ó fíọ́n gbẹ̀dọ̀ náà wọ̀ o ìṣẹ́ ọba ìwà ìnàlẹ ẹkẹtẹ ọjọ ìpẹrẹ kẹtẹ ẹlẹra máa wà ẹra máa ọ yọpọ ẹwọn tó jẹ ọba yìí ló bọ ẹfọ ìṣẹ ọba àtọ ọpẹ ìṣẹ àtọmọ wà wẹsẹ o ọwẹ babadó ọwẹ iye dó ọwẹ tẹyàdó ọwẹ gbẹyàdó ọwẹ iyẹwòdó o bàbá.